His Eminence Fadilat Sheikh Al-Hajj Sheikh Habeebulah Abdullah young Sheikh kí wọ́n máa bọ̀ wá bí láti wá bá wa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú márùn-ún. Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. ẹ̀yọ̀ mú anabi kínú mi dùn dáadáa. sallallahu alayhi wa sallam. salli wa sallim ya ilahi ala rasulil Mustafa. salli wa sallim ya ilahi ala rasulil Mustafa. Sheikh Habeebulah salli wa sallim ya ilahi ala rasulil Mustafa alayhi wa sallam. salli wa sallim. sallallahu alaihi wasallam. Ẹ jẹ́ àyùnbó àná Muhammad. sallallahu alayhi wa sallam. Gbogbo ẹni bá fẹ́ kí Ọlọ́run daṣọ àánú bò ń kó balẹ̀ ńwájú kó balẹ̀ lẹ́yìn kó pé sallallahu alaihi wasallam. sallallahu alayhi wa sallam. Ẹni tọ́lọ́run bá fún láǹfààní tí ohun ẹ bá lè mú jẹun tó wà lẹ́gbẹ̀ẹ́ lọ yóò ṣáájú ẹ̀ sóríire. sallallahu alayhi wa sallam. Ẹni tí Ọlọ́run bá fún láǹfààní tí ó lè jẹ́ kí ohun mú jẹun tó wà lẹ́gbẹ̀ẹ́ lọ yóò wà Jannah free of charge. sallallahu alayhi wa sallam. Agbo táwa ń bẹ̀ ya agbo àná Muhammad. sallallahu alayhi wa sallam. Èyí tí bàbá wa àgbà tí wọ́n ṣe yìí ó kún wa lójú púpọ̀. Ó wá ní ọ̀rọ̀ àwọn àfáà ká sọ̀rọ̀ ìṣẹ́jú márùn-ún kódà ọ̀rọ̀ tèmi ò sẹ́ ní tó ìṣẹ́jú méjì. Torí wíwá bí tí mo wá bí mi ò wá bí láti wá sọ̀rọ̀ mo wá bí láti wá dúpẹ́. alhamdulillah. Torí pé tá a bá ṣe ní lóore ọpẹ́ là á dú. alhamdulillah. Bàbá wa Sheikh AHMAD Al-MUKTAR ẹ bá ń pariwo ṣéwù. ṣéwù. Ẹni tó bá pariwo ẹ yóò jẹ wọn mọ́. ṣéwù. 2022 yìí tó bá pariwo dáadáa Ọlọ́run ó di ẹ ládé ògo. ṣéwù. Èmi wá dúpẹ́ ń bíbí yìí ni alhamdulillah. torí mi kì í ṣe abáramọ́ oore jẹ. Mo rántí pé last year tí mo wá bíbí yìí wàláhì summa billahi bá mi olúwa mi kàn fi mí hàn ni mi ò ní ṣe ń gbá lọ́wọ́. Mo rántí pé mọ́tò tá a gbé wá ó bàjẹ́ tí mo ní òdízè kọ́ nìyẹn Honda òdízè Uber ló padà gbé wá kú omi. Mo wá sọ fọlọ́n bíbí yìí mo ní olúwa mi mo máa ń gbọ́ kó máa ní àwọn àfa kì í lówó láàrin àwọn àfa olúwa mi mo fẹ́ kó sọ mí dolówó. Mo wá òde Haji Ahmad lọ́dún yìí olúwa mi o nígbà tí màá padà wá mo fẹ́ máa bùn yẹn mọ́tò mo fẹ́ máa bùn yẹn mẹ́kà ẹ̀yọ̀ ń bọ́ àná mọ́ọ́mọ́. sallallahu alayhi wa sallam. Àṣelúwa mi gbọ́ ní tí mo kọ́kọ́ rí mbẹ̀ ni pé oṣù tó tẹ̀lé báyìí àwọn àrà ńláńlá kan kọ́kọ́ ṣẹlẹ̀ sínú ayé mi mo ní olúwa mi o lẹ́yìn náà lọ́dún yìí mo ti wá wò pé olúwa mi kí mo fẹ́ ṣe ń bí láti wá dúpẹ́ mo ti wá fi sẹ́mi mi pé bàbá ló mọ̀ wọ́n ti ń ṣe àsàlátù àná Muhammad sallallahu wọ́n alayhi dárúkọ wa àwọn kan sallam. l'Àbújá wọ́n dárúkọ àwọn kan l'Èkó lọ́dọ̀ tèmi mo fi Mẹ́kà 2022 mo fi dúpẹ́ fún Ọlọ́run nínú prógrámù yìí ẹ jẹ́ àyọ̀bọ̀ àná Muhammad sallallahu alayhi wa sallam. látàpọ̀ mi á fún yín ní ájì ẹyọ kan. allahu akbar. ẹbẹ́ mi náà pariwo Allahu akbar. allahu akbar. mo fi dúpẹ́ ni mi ò ṣe torí fáàrí mi ò ṣe nítorí kò lè bá kí mi bọ́ mo dúpẹ́ pé mo wá ń sọ fọ́mọ mi ń jọ́nà pé nísìnyí tá a dé ṣó rántí pé ń jọ́ tá a wá bí yìí a lówó ṣùgbọ́n àyè ńlá ni bàbá yìí fi wá sí ṣó rántí mọ́tò tá a gbé wá Ọlọ́run rántí ṣó rántí pé Uber ló padà gbé wá Ọlọ́run rántí mo ní lónìí bò ló ti wá rí báyìí. alhamdulillah. ìmọ̀ wa lọ́dọọdún bàbá èyàn lè má lákìyèsí ìwọ tó ń wá láti Amẹ́ríkà ò sọ́wọ́ nù o ẹ̀yin tẹ́ wọ́n ta Amẹ́ríkà àwọn yín dàbà ẹ̀yọ̀ ń bọ́ ànábì kírun mi yóò dùn dáadáa. sallallahu alayhi wa sallam. wàláì bàbá bẹ́ẹ̀ bá wá bíbí yìí súnmọ́ bíláì tó fi àníyàn tẹ̀lé yín tó nígbàgbọ́ nínú Ọlọ́run lára yín wàláì àti jéèyàn rẹ̀ ìrọ̀rùn ni ẹ̀ máa jẹ́ so èyí ni èmi ó sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mo dúpẹ́ fún Ọlọ́run mo dúpẹ́ fún yín torí àsàlátù tẹ́ ẹ ṣe àwa náà fara kó ń bẹ̀ ní
last year la fi wá lọ́dún yìí tún wá fara kó olúwa mi kó jẹ́ kẹ́mi yín ogun Amina. ẹ̀yin lẹ́wọ́ bẹ́ẹ̀ ń tẹ́ fíà fún wọn gbogbo ẹ̀ńtẹ́ bá fún wọn ẹ̀ jẹ́ kí ama salamu alaikum wa rahmatulah. Assalamu wa rahmatullahi wa barakatuh. Kulu sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ẹ yóò gbọ́ anabi kínú mi dùn. Sallallahu alayhi wa sallam. Sheikh Habeebulah Abdullah. Eléyìí pọ̀ o. Maka. Allahu akbar. Kò yí sí fa. Wallahi. Ẹ wá jùlẹ̀. Ọlọ́run ó ju oore tó tóbi yóò jùlẹ̀ fún yín. Àmín. Ẹ ṣe àmín fún wọn. Àmín. Pẹ̀lú ògùn ọlọ́run tí ó bá dọdún tó ń bọ̀ Maka mẹ́wàá lẹ́ gbé kalẹ̀. Àmín. Ọlọ́run ó jẹ kápá bẹ́ẹ̀ ni. Àmín. Bihakila hawla wala quwwata Illa billahi. Muhammad Rasulullah Sallallahu alayhi wa sallam. nísìnyí báyìí à ń lọ síbi ètò tó kàn ètò pàtàkì òun náà ni kutbatul maulid àmọ́ bàbá mi ẹ dákun ẹ fún mi ní 30 seconds tó ààrẹ àlùbáríkà ẹ dákun ẹ bá wà rà 200 lélẹ̀ 500 lélẹ̀ ó sì dáa púpọ̀ tá a bá ń fi mìíràn ọlọ́run ó gbà máa pé bàbá wa Sama'atu Sheikh Al-Fadil olólùfẹ́ ànábì àyànfẹ́ ànábì ìdùnnú ànábì àrídùnnú ànábì yòówù ànábì dáadáa. Sallallahu alayhi wa sallam. ẹni tí ọlọ́run fi Muhammad Rasulullah Global Family tó fi rán ẹni tó lọ́n fi Al-HUDA International Prayer Mission tó fi rán ẹni tó lọ́n fi Muhammad Rasulullah Travels and Tours tó lọ́n fi rán in the person of bàbá mi bàbá onígbàdúrà Sheikh Ahmad Ibrahim Bukhari Al-MUKTAR Al-Amdulillah hayatahu ẹjẹ́ àtijọ́kọ́jọ́kọ́ ibi àṣẹ òǹladé yìí àyè ìgbàdúrà ládé yìí ìta wáyà láti Amẹ́ríkà láti London láti Europe òun náà ni ó dé yìí mo kí alájà wa mamziza láti United Kingdom mo ń fi yẹn kí wọn kí bàbá wa tó dé kàmáàmà tẹ fi símúlẹ̀ kan òun ní ìjẹ́ kéyìn ó tètè dá yín mà ẹ ní ma padà sí ibú gbogbo ntẹ ná ọlọ́run bá wa dá padà àti gbogbo àwọn tó kù náà ahlan wa sahlan bi hadrati sheikhina al-muhtaram al-sheikh Ahmad al-MUKTAR. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة أجوا ليش في القرآن يكي مولانا الشيخ أحمد ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد هاي بابا الله البركة لهم اسمه الشيخ أيمن يسوع بابا لما جاءوا شيخ عبد الفتاح بابا تولي ما شاء الله بابا ولا بيكا ما شاء الله